gbogbo rẹ̀ pátá nínú ìfẹ́ àti Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Ọlọ́run wọlé bàbá Mawlana Sheikh Ibrahim Niass radiyallahu ta'ala anhu. Sheikh tó sọ wípé laqad khassani bil ilmi wa tasrifi in qultu yakun bila tasrifi radiyallahu ta'ala anhu. Ọlá sàmílẹ́sà pẹ̀lú ìmọ̀ àti káyí nǹkan padà pé bá a bá ṣe fẹ́ kọ́ mọ́ rí ní ọmọ rí. Sheikh wa náà la dúpẹ́ fún àti bàbá wa àgbà Fọládé tí wọ́n ti lọ ọwọ́ àlífà Ọlọ́run tẹ̀mí Ọlọ́run bá ní lékún dáadáa fún wa. Ọlọ́run wọlé bàbá Mawlana Sheikh Ibrahim ọdún eléyìí Ọlọ́run má ṣe ní àṣemọ fún wa. Ọjọ́ ti lọ kọ̀ sásìkò. Àti Sheikh wa tí wọ́n ṣe wáàsí fún wa tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa bọ́lọ́hun tí í jẹ́. Lẹ́yìn tó sì já sí wípé gbogbo ohun tí wọ́n ń wí fún wa yìí bó ti rí nù. Ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n wí tí wọ́n fi ń dá wa lẹ́kọ̀ọ́ yìí nípa ọ̀rọ̀ ètò ìgbésí ayé àtẹ́lẹwọ́ wa náà la gbọ́dọ̀ fi sí kò gbọ́dọ̀ dénú ọkàn. Torí tó bá ti dénú ọkàn àtayé àtọ̀run èèyàn akulẹ̀ ní kankan bẹ̀. Torí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé nínú ara wa yìí ó ní sánmà méjèèjì ọ̀gbun ilẹ̀ méjèèjì ọ̀gbun máa wasa ní ardi wala samai bal wasa ní qalbu al-abdi al-mu'min. Ọkàn ẹrú mi èyí tó gbà mí níbẹ̀ ni mò ń gbé. Ọkàn táwọn ẹyẹ fi wá Ọlọ́run tá fẹ́ fi wá pàápàá Ọlọ́run kí la tún wá fẹ́ fi síbẹ̀ mọ́. Ṣùgbọ́n ọrọ̀ ayé yìí àtẹ́lẹwọ́ wa báyìí bàbá ti bíbẹ̀ á láyé ń tààràtà tí ó ju di Dangote lọ tí ó sì ní kó bá lè kíámà wa tí ó sì ní kó bá lè kíámà wa tá a sì ní farapa rárá. Torí pé àtayé àtọ̀run Ọlọ́run ló ní méjèèjì. Ọlọ́run dá àwọn ìran kan ẹni kílẹ̀ yìí ń fẹ́ nígbà tá a wà bí ọmọ náà gún kílẹ̀ yìí ń fẹ́ ní arámi Zari àwọn tó sọ pé Ọlọ́run làwọn ń fẹ́ wọ́n láyé làwọn ń fẹ́ Ọlọ́run káyé fún wọn. Àwọn larí láyé tí wọ́n ń lò bí ẹ ṣe ń lé àwọn Yẹ̀wúdí ẹni kò lóòótọ́ Yẹ̀wúdí láyé. Ronaldo, Messi ara wọn ni wọ́n. Àwọn kan sì ń bẹ ilẹ̀ yìí ń fẹ́ wọn láti kí àwọn làwọn ń fẹ́ Ọlọ́run ká lè kí àwọn lè lọ. Àwọn kírun wọ́n ṣe gbogbo ẹ̀ fá àlùkí àwọn ẹgbà. Àwọn kan wọ́n wà láàrin wọn ò náwó fáyé wọn ò náwó fọ́run. Èwo lẹ̀ yìí ń fẹ́. Ọ̀dọ́ Ọlọ́run lóhùn. Ọlọ́run ni a lọ jẹ wọ́n yà. Wọ́n jẹ wọ́n yà fà á títí kílẹ̀ yìí ń fẹ́ wọn láwọn ọ̀bà níṣẹ́. Ó sún wọn ní ìwọ gan-an làwọn ń fẹ́. Ọlọ́run èmi gan-an là ń fẹ́. Pẹ̀lú gbogbo púpọ̀ tí nàí jẹ́ yín àṣepá àdéhùn là ń fẹ́sẹ̀. Ọlọ́run wá gbéra rẹ̀ ó gbéra rẹ̀ fún wọn. Ẹni tí bá ń wáyé yóò lọ ọ̀dọ̀ wọn. Ẹni tí bá ń wálé kìámọ̀ yóò lọ ọ̀dọ̀ wọn. Yóò lọ ọ̀dọ̀ àwọn tí ó lọ olù. Eléyìí ni bàbá Mawlana Sheikh Ibrahim ń sọ wípé khassani bil ilmi wa tasrifi kí n yí gbogbo ohun tó lè máa dà í láàmú láyé àtọ̀run kí n yí padà kí n máa ń fọlọ́run bẹ̀. Radiyallahu ta'ala anhu. Tó ṣe sáyé nù. Ìta àfọ wa ń pè wá sínú ká má jẹ́ kí pàápàá Ọlọ́run ọbọ mọ́ ètò ayé mọ́ wa lọ́wọ́. Àfáàní ọlọ́mọ ní sanwó lẹ́sàn olórí. Akí dókítà wa Mansour ọdún eléyìí lọ́mọ ṣe ní àṣemáláyé. Lọ́dún tí ń bọ̀ àfi àlùbáríkà bàbá Mawlana Sheikh Ibrahim yẹn tó sọ pé khassani bil ilmi wa tasrifi kún tó wí. Lọ́dún tí wọ́n tábà jókòó bẹ́ẹ̀ ayé rẹ̀ ká ti jókòó ẹ̀. Kí gbogbo àtàwá yìí náà kó jẹ́ pé nìkọ̀ọ̀kan wa náà ti lékún lóore. Ní àlùbáríkà bàbá Mawlana Sheikh Ibrahim la ilaha illallah. Àwọn àti yàbí ọlọ́mọdé yìí láíláí oore bá ń ṣe kọ́pọ̀ láàrin yín. Ní àlùbáríkà bàbá Mawlana Sheikh Ibrahim. Mo sì gbọ́ lọ́wọ́ bá mi ó ti bá ń ṣẹ́nu. La ilaha illallah. Salatul Fatih. Bá a gbọ́ ọlọ́ngẹ́ mi ọlọ́mọba nílé kó dáadáa fún yín ọba yín dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run fún oore yìí tí ẹ̀ ń dúpẹ́ lé lórí ọlọ́pàá jẹ́kẹ́ mi tí ń ọgbọ́n ọmọ lékún dáadáa ní kọ́kọ́ àárín ẹ̀yìn àtọ́lọ́run oore nǹkan máa lékún
àpapọ̀ àárín ẹ̀yìn àtọ́lọ́hún kọ́ máa lékún èyí tára yé mọ̀ lóore tẹ́ ń dúpẹ́ nínú ọjọ́ náà máa lékún àpapọ̀lọpọ̀ àbùlárí Sheikh Ibrahim ọ̀làdáhìláhìlá àtọ̀rọ̀ fún àwọn Sheikh wa àwọn àfa wa náà bẹ́ẹ̀ àwọn bàbá wa Suleiman bàbá Suleiman ọlọ́nkẹ́mi àbáhàpá bẹ́ẹ̀ mo ti rí ojú bọ́dá Mọ̀nsúrù mórójú tí wọ́n ní lára wọn dáadáa ọlọ́run bá ń lékún dáadáa fún yín ọlọ́run ìdílé náà ọlọ́run mọ̀jọ́ dàrú láíláí àpapọ̀lọpọ̀ àbùlárí Sheikh Ibrahim ọ̀làdáhìláhìlá Fatiha ma salatul Fatiha. Gbogbo ẹnìkọ̀ àwọn aláta ti wà mí látàárọ̀ tá a ti náwó ìdùnnú ayọ̀ látàárọ̀ ìdùnnú báyìí oore báyìí ọlọ́mọsàfẹ́ kárí ẹnu kọ̀ọ̀kan wa gbẹ̀tọ́ ní ọjọ́ ayẹyẹ lọ́nà bọ́ọ̀lì nàbàwí Sharif ni o àti nǹkan mi ní dáadáa ọlọ́mọ yìí ọjọ́ náà gbogbo téèyàn fi ṣe orí náà ọlọ́mọsàjọ́ máa pé àpapọ̀lọ̀ àmọ̀lá Sheikh Ibrahim la ilaha illallah gbogbo àwa mùrídá pátápátá ọlọ́run wọlá Sheikh Ibrahim ọlọ́run là wá ń bí àdàlú ọlọ́run wọlá Sheikh Ibrahim gbogbo iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe bára ọlọ́run là wá ń bí àdàlú ọlọ́run là wá ń bí àdàlú ọlọ́run wọlá àmọ̀lá Sheikh Ibrahim ó ṣiṣẹ́ wa ní mímọ́ ó ṣiṣẹ́ wa ní mímọ́ lọ yíṣẹ́ àjọ tọ́lọ́lọ́ mi ọmọ tó pe tẹ̀sùbá bá bí sì ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run tẹ̀sùbá ló tún mú dání ó sì ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run bó bá ti ń gbà yí pé kì í bá ti kàn sí àfọlọ́run bàbá tí wọ́n ń gbẹ̀mí lébi pé àṣìlù yẹn àgbọ̀dọ̀ sàkọ́mọ̀jẹ̀ ó ti gbé nǹkan kásẹ̀ mi jọlọ́run lọ́rùn ọlọ́nkọ wọlá ṣe tí gbogbo tí ń jẹ́ àdàlú pátápátá ẹlòmíyẹ sí i mọ̀ àdìsá nígbà Muhammad sallallahu alaihi wasallam náà lọ́jọ́ ká mọ̀ wípé ó ní anas halaku ila al-ulama wal-ulama halaku ila al-amilin wal-amilina halaku ila al-mukhlisin wal-mukhlisina fil khatar al-mukhlisin fil khatar ọlọ́gbogbo àwọn èèyàn pátápátá òní wọ́n ti parẹ́ àfàwọn onímọ̀ gbogbo àwọn onímọ̀ ti parẹ́ àfàwọn tí wọ́n tó fi mọ̀ wọ́n ṣiṣẹ́ àwọn tí wọ́n fi mọ̀ wọ́n ṣiṣẹ́ àwọn náà tó wà ní ewu la fi ń ṣàdúrà fọlọ́n pé kọ́lọ́kọ́ là wà ní gbogbo tí ń jẹ́ àdàlú náà léwu náà kọ́lọ́kọ́ ń ṣàdúrà wá mẹ́ bí ìyá gbogbo bùkátà ẹnì kọ̀ọ̀kan tó ní wọ́n Sheikh Ibrahim sọ pé ibi tí wọ́n bá ti dáko ń ṣe ọlọ́run tá a bá ti ń sọ ọjọ́ bí ànábì ti débẹ̀ ọlọ́run wọlé bíbí ànábì láàrin wa kó bùkátà ẹnì kọ̀ọ̀kan wa pátápátá ọlọ́run sàbàdì bí ìyá rẹ̀ rọrùn Allahumma salli ala sayyidina Muhammadin fatihil lima ughliqa wal khatimil lima سبقنا الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره واقتدار العظيم Sheikh Muhammad yashkur wa mọ́tòsọ́ ọlọ́mọ sábàní bí àbùkátà tiwọn náà láìpẹ́ iná wọn gbọ́ wọ́n ní dèbè àti afáàmù sùúrù ní alásọ̀nà àjọ̀dé bẹ́ẹ̀ gbogbo jáǹsì wọ́n sì drop everything wọ́n drop ẹ̀ sílẹ̀ tẹ̀lé wa sí ojú ọlọ́mọ sábàní àwọn náà ní lẹ́sàn olóore bá tí a bá ka tánìyà tán wọ́n fún wa ní lecture Faidatu Ibrahimiyya ọlọ́mọsá gbẹ́bẹ́ fún wa. Akramakumullah aya tánìyà Sheikh Adam ẹ̀sùnmọ́tòsí Adakiru Adam bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق ولا عادل إلى صراطك المستقيم ولا آليك كادر وبكذا العظيم اللهم صل وسلم على نقطة قدسك ومن بايع أسرارك ومسايت لك بجمع وما تذكراتك الصلاة والسلام تؤكدنا بما يا الله يا قويت اسم الأسلام وصلاة الفاتحة وصلاة كرسيتي وبجميع صلوات بيتي وباطن السر على الأعوات واتصل بها في صوي وباطن وكسالان أدوك فولون أشكاشك فواسواج ودان محمد النبي تلاك تورينا أني في كوجو كوليني ولو بان شالكم كره ودي والله تعالى ورحمته ومغفرته على صاحب طريقة التجارة أبو العباس حسن سالم التجاني رضي الله عنه وقوس السمداني سر السماني كتب المكتوم إمام أولياء إمام ولي الله مولانا الشيخ الحاج إبراهيم يس رضي الله تعالى. فاتحة كان قل والله مكة صلاة الفاتحة ميوا وبلادا تبارك الله كوبا كوف مولانا الشيخ الحاج إبراهيم أتي بوكو أواني الله نفاق.
àmín. A kí gbogbo ẹ̀yin bàbá àti ẹwà níkàlẹ̀. Mo kí yín ẹ kú dìde ẹ kú iṣẹ́ ọmọ. Ọlọ́run tó ṣe ń kù fún wa Ọlọ́run nípa yín. Àlùbáríkà nẹ́bí wájú Ọlọ́run. Ibi tó dáadé tí à ń dúpẹ́ Ọlọ́run dákun wọlé àlùbáríkà Mawlana Sheikh Alhaji Ibrahim Sadallah. Ọlọ́run dákun mọ́jọ́ parẹ́. Wá kí àfáà mi olówó mi Mawlana Sheikh Muhammad Sani Muhammad Jami Alhaji Baba. Ọlọ́run kó wọlé wípé níjọ́ kìíní àná tí bàbá Ọlọ́run tẹ́ mi ní kí n padà sọ́yọ́. Wọ́n á ní mi ò ní dúró èyí ló wá sọ pé máa ní so àwọn bẹ́ ń bí. Khalifa náà tún sáyẹn bẹ́ẹ̀. Bàbá Alhaji Sulaiman àwọn náà sáyẹn bẹ́ẹ̀. Wọ́n ní mọ̀ bọ̀ dúró àwọn náà là ń bẹ pẹ̀lú òun kankan òní ṣe ọ́. Ọlọ́run wọlé ìkúnlọ́wọ́ ọjọ́ tẹ́ fún wa àti Mawlana Sheikh Fadilatu Sheikh Muhammad Yesko bàbá wa àwọn náà dúró wọn sọ fún wa bẹ́ẹ̀ náà. Ọlọ́run wọlé àìtí ẹ ṣe fún wa ọlọ́mọ pàtí jẹ́ lára àti àlùbáríkà àti abikí gbogbo àwọn tí wọ́n ń kalẹ̀ àtàwọn tó ti lọ ìdùnnú ọlọ́mọjọ wọn lé ẹ̀rọ kan àlùbáríkà nẹ́bí wájú lọ ní àìfi àsìkò ráre mọ́ kò sí ọjọ́ ti lọ káàsì mọ́ dáhùn yẹn jókòó káwọn dáhùn yẹn lágara àwọn ọ̀rọ̀ Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih ma ughliqa wal khatim ma سبقنا صلاك بلاك ولا إلى صراطك المستقيم وعلى آله يا قدر القدار العظيم إسادة من إنسهم أقدمهم فوق الجبال إن لم أكن منهم فلي بأبي سوجا فبجيهم وبإنسهم طيب لنا سلايا وأت لنا بالخيرية ولا لنا رب سوى ثانية ربي بمداتي شفي بالمنطق البديع أبقي بها محمد يا ربنا صل على خير الأنام من على السماوات الأولى بسرى بالعالي ثانية ربي بمداتي شفيعي بالمنطق البديع أبقي بها محمد النبي شهر المولد شهر العلا والسدد شهر النبي أحمدي شهر الربيع الأول ثانية ربيعي بمداتي شفيعي بالمنطق البديع أبقي بها محمد قد قصى بربي إسكانك ربي للعبد والشفيع بكل قلب مقدل ثانية ربيعي شفيع بالمنطق البديع أبقي بها محمد أهلا بشهر الفرائن شهر السحاب الترائن وفخرنا والملايين شهر النبي الأفضل ثانية ربي بملاتي شفيع بالمنطق البديع أبقي بها محمد شهر الفلاح والسرور شهر بي صددهم والشعير بين الشهور متوجي مقللي ثانية ربيعي بملاتي شفيع بالمنطق البديع أبقي بها محمد أهلا بشهر الفتح إغلاق كون الفتح مقص بالفواتح وأزقت من الليل ثانية ربيعي بملاتي شفيع بالمنطق البديع أبقي بها محمد أهلا بشهر الخاتم شهر النبي قاسمي وفاتحي وخاتمي وآخري وأولي ربي بملاتي شفيع بالمنطق البديع أبقي بها محمد وجنوب في النكد لرميها برصدي وأصلها من مقدي من أجل الخرسل ثانية ربي بملاتي شفيع بالمنطق البديع أبقي بها محمد وارزق لنا علوما وتمتنا فهوما واكشف لنا الغيوم بجاه خير المرسلين ثانية ربي بمداتي شفيع بالمنطق البديع أبقي بها وأملي وصلي يا ربنا على رسول حبنا وسبي ومدنا وكل كفو أمثلي ثانية ربي بمداتي شفيع
واكشف البرهم الإجاب ونجه من الإقاب ومن له من الصحاب كمل مكمل تانية ربي ببيعة شفيع بالمنطق البديع أبدو بها مؤملين الأنبياء للمولد كتارا بالمتقين أصل الأصول سيدي حبيبنا الأنبياء للمولد كتارا بالمتقين أصل الأصول سيدي حبيبنا ولم يكن بجدل لرسولنا وصل على لم يكن خالق في ملك وهلك سوى الاله للحكيم بملك او مرسل الله ما شانه رمز الحبيب رمز الحبيب الحبيب في رفيقه ومشكل الله يعلم فيما كلام مراجع حبيبنا لولا وكان مشكلة يوزينا قد ينجلي الله لولا الحبيب المرتضى قليل ما يرتضى وجنه يزرتضى الله بشار المولد أخبرنا بما تلي أصل الوصول سيدي حبيبنا مبجلي الله أعلم بخصوصنا أعلم بخصوصنا مفهما مبجلا فقول يا رسولي الله أعلم بخصوصنا لا يعلم ونزل 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 وبجل الله لكل سبع المسامي مستلا ونور وحصلا المجد موصل الله أعلم أين أمشوك أعلم بذلك الوجه ونزلي ونزلي الله أعلم بشاري أجعلنا بما تلي أصل الرسول سيدي الله حبيبنا مبجلي الله كل ما جرى بشيء وكل ما جرى بشيء وكل ما جرى بشيء لملكي مختار رحمة لمنيعي وإنه الله يرزق لنا وأتوتنا بهما وكشف لنا المرسل على علم بشار
أكرمكم الكريم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا خاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدر ومقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ممدنا مرشدنا إلهي
الشيخ إبراهيم عبد الله على قولنا ورسولنا أنا قلت لك الشيخ إبراهيم عبد الله قولنا ورسولنا يا بيجي على رسول الله كنت رجانا وكنت بنا برا ولم تكن شافيا وكنت رحيما يا محمد ليبكي عليك اليوم ما كان باكيا لرسول الله أمي وخالتي وعمي وخالي ثم نفسي وماليا الحبيب المرتضى أني لما سيرتضى أدينه لزرتضى إله في الأزل لا إله إلا الله 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 إلا الله الله كل ما قد من شيء ولدي مقترح كرامة الغيب بينه كمالي الله لا إله إلا الله صل على يا ربنا صل على خير الأنام من على السماء وعزلنا وعليك راجل لا إله إلا الله 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 إلا الله الله صل على البشير إذا النذير بقدر الكبير وتتم محمد الله لا إله إلا الله 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 إلا الله الله
إبراهيم